ọwọ́ ló ń ṣíwájú ijó, ìkìlọ̀ ló ń ṣíwájú ìjà, àwífúnni kó tó dáni ni Yorùbá pè lágbà ìjàkadì o. ọ̀rọ̀ mi tòní, gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́ba lórílẹ̀‐èdè Yorùbá ni mo fẹ́ bá wí àti gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́jọ̀gbọ́n. ẹ bá ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pera wọn lágbààgbà lórílẹ̀‐èdè Yorùbá pátápátá wípé kí ni ẹ̀ṣẹ̀ tí gbogbo àwa ọ̀dọ́ ṣẹ̀ wọ́n tó fi jẹ́ wípé oko ẹrú ni wọ́n fẹ́ ká kú sí dandan. gbogbo àwọn ọmọ yín pátápátá lẹ kó lọ sílùú òyìnbó, ẹ fi wọ́n sínú ìgbádùn níbẹ̀. tó bá wá kan ká hùwà jàgídíjàgan ìwà ipá, ẹ máa wá ọ̀dọ́ tẹ máa lò fún wa àráùsá, ìwà tí ò tọ́ àti ìwà tí ò yẹ. mo fẹ́ kó yé gbogbo yín pátápátá o wípé ojú ọmọ Yorùbá ti là. àwa ò ṣẹrú mọ́. òmìnira Yorùbá 2022 ti jẹ́ kó yé wa wípé ẹrú lẹ̀ ń fi wá ṣe. a ti bọ́ lóko ẹrú, orílẹ̀-èdè Yorùbá ti dòmìnira. a ti dúró gidigba, ọ̀dọ́ Yorùbá ti ṣetán láti rógo wọn lò. àwọn ògo tẹ́ ẹ ti pa lọ́jọ́ tó ti pẹ́, àwọn ọmọ ológo tẹ́ ẹ ti sọ dìdàkudà pátápátá, lómìnira Yorùbá 22 mú padà bọ̀ wá. ká dúpẹ́ lọ́wọ́ áńgẹ́lì tọ́lọ́run ọba mìíràn sí wa. Deborah àsìkò yìí, Mọ́remí Àjànṣorò ti wá tọ́kàndú màmá. gbogbo ibikíbi tí mo bá ti ń pariwo mọ́ gbogbo ọmọ Yorùbá ẹ máa bá mi fi dà lálẹ́ gàràgà. abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni màmá jẹ́. Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya Abíọ́lá, irú wọn ṣọ̀wọ́n lórílẹ̀‐èdè àgbáńlá ayé po. mú àlódé o tí gbogbo orílẹ̀‐èdè adúláwọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè. ẹ bá mi béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́ba aládé nílẹ̀ Yorùbá, ṣé wọ́n fẹ́ sọ wípé wọn ò mọ̀ wípé yà ń jọmọ aládé ni? ẹ bá mi béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́jọ̀gbọ́n wípé ṣé wọ́n fẹ́ sọ fún mi wípé wọn ò mọ̀ wípé yà ń jọmọ Odùduwà? ẹ wo bí gbogbo ọmọ Yorùbá ṣe ń ṣẹrú káàkiri gbogbo àgbáńlá ayé. àwọn tí wọ́n pera wọn lágbààgbà lórílẹ̀‐èdè Yorùbá wọ́n fọwọ́ lẹ́rán, wọ́n ń wòran àsán kí wọ́n ṣá ti gba owó ní tiwọn. bámúbámú ni mo yó, mi ò mọ̀ bóyá bí ń pọmọ ẹlòmíì. tí ẹ bàjẹ́ ó kàn wọ́n, tíyà ò bá ti jẹ wọ́n tí ò ti jẹ ìdílé wọn. ẹni àmọ̀rí ìbá àkú lọ̀rọ̀ wọn. wọn ò bìkítà nípa ẹnikẹ́ni, àpò tiwọn nìkan ṣoṣo ni wọ́n ń jàdù. ẹ bá mi sọ fún gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́ba aládé kí wọ́n máa múra sílẹ̀. ẹ sọ fún gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n lórílẹ̀‐èdè Yorùbá kí wọ́n gbéradì. ẹ sọ fún gbogbo àwọn àgbààgbà tó ń bẹ lórílẹ̀‐èdè Yorùbá kí wọ́n máa palẹ̀mọ́ ẹrù wọn. mo à ń bọ̀ láìpẹ́, òun àtolórí adelé. màmá wa máa dé pẹ̀lú lórí adelé kí ìjọba Yorùbá ó lè bẹ̀rẹ̀ ní pẹrẹu ni. tá a bá rẹ́nikẹ́ni tó bá gbémú nínú yín, ike ni ìṣẹ̀lá máa rẹ́ dànù. eré kọ́tàwàdà kọ́ o, gbogbo àwa ọ̀dọ́ ti jí. ọpẹ́lọpẹ́ áńgẹ́lì tiwa tó jẹ́ kójú wa ó là. gbogbo ọba tó ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá, àwa ò fọ́ba mọ́ o lórílẹ̀‐èdè Yorùbá. torí àwọn ọba tó ń bẹ lórílẹ̀‐èdè Yorùbá ló kó wa sóko ẹrú tí wọ́n ń tà wá fáwọn aláwọ̀ funfun, tí wọ́n ń fi wá ṣẹrú lójoojúmọ́ po. ọmọ aládé ó wá dàbí ẹni tí ò léèyàn, gbogbo wa dàbí alárìnkiri. ẹ wo bí a ṣe ń jọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé o. ìkà ni yín o, ẹ̀yin tá a pè lọ́ba. ọ̀dájú ni gbogbo ẹ̀yin tá a pè lẹ́yìn ọ̀jọ̀gbọ́n. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lágbààgbà ilẹ̀ Yorùbá, àgbà yín ò mórí ọmọ ọmọ. ṣé bówó Yorùbá ló sọ wípé àgbà ò kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́, kì í ṣerú àgbà tẹ̀yìn tí mò ń wí yìí. àwọn ọba kan ń bẹ tó ṣe wípé kọ́mọ Yorùbá ó dòmìnira ni wọ́n dúró tì. àwa mọ̀ wọ́n, àkànṣára sí wọn, ẹ ṣé ẹ kú iṣẹ́ orílẹ̀-èdè wa. láìpẹ́ ọjọ́ o, ìjọba Yorùbá máa bẹ̀rẹ̀. adelé ń bọ̀, kí gbogbo àwọn ọba kọ́ba kí wọ́n lọ pọ́wọ́ ọmọ wọn bá ṣọ́. àwọn àgbààgbà tí ò tó lé, ẹ jẹ́ kí wọ́n lọ wábi wọ́ sí àwọn ọ̀jọ̀gbọ́n tọ́pọlọ wọn ti doríkodò. ẹ jẹ́ kí wọ́n wá nǹkan fìdílé, kí wọ́n má ṣe dá sọ́rọ̀ adelé rárá o. torí pé ní kété tí màmá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya bàbá wa Abíọ́lá bá ti dé pẹ̀lú lórí adelé ní ìjọba Yorùbá bẹ̀rẹ̀. tá a bá rẹ́nikẹ́ni tó bá gbémú, tá a bá rẹ́nikẹ́ni tó bá ṣèjọ̀gbọ̀n, tá a bá rẹ́nikẹ́ni tó bá fa wàhálà, á rí ṣoṣo. torí wípé a ṣetán láti dáàbò bo orílẹ̀-èdè wa tẹ́nikẹ́ni bá gbọ́wọ́ ìjà. àlàáfíà là ń bá bọ̀, ìbárẹ́ là ń bá bọ̀.
àwa ò ṣetán láti jagun rárá nítorí pé ọmọ àlàáfíà lọ́mọ orílẹ̀-èdè Yorùbá o mo fẹ́ kí gbogbo wa ó mọ̀ bẹ́ẹ̀. Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú, Aláké tìlú Ẹ̀gbá, Ọọ̀ni ti Ilé Ifẹ̀, Oníbàdàn tìlú Ìbàdàn, Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí àti gbogbo ẹ̀yin ọba tó kù pátápátá nílẹ̀ Yorùbá títí dèlú Ọ̀yọ́ l'Aláàfin ni mo ké sí o. Ẹ lọ tọwọ́ ọmọ yín baṣọ, ìjọba Adélé ń bọ̀ o, ìjọba Yorùbá máa bẹ̀rẹ̀. Àwa ò bẹ́ẹ̀ nìkankan jà, bẹ́ẹ̀ la ò bẹ́ẹ̀ nìkankan bínú. Ẹni tó bá sọ wípé kíjọba Adélé má bẹ̀rẹ̀ ni ò ní ṣojú wọn. Màmá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya bàbá wa Abíọ́lá ń bọ̀ láìpẹ́. Màmá ìkọ́ ò ní kọ́ yín lẹ́sẹ̀ láéláé, ẹni tó bá sọ pé ẹ̀ní délẹ̀ ò ní dé bá. Gbogbo ẹni tó bá fẹ́ dúró lọ́nà lẹ́ máa fi ṣàtẹ̀gùn wọnú ògo. Gbogbo àwa ọ̀dọ́ pátápátá ẹ jẹ́ ká túyáyá jáde lọ́jọ́ tá a bá ti gbọ́ wípé Adélé ti dé. Ẹ jẹ́ ká yé gbogbo àgbáńlá ayé wípé Yorùbá ti ṣetán láti bẹ̀rẹ̀ ìjọba wọn. Níbi tá a tún ti máa kọ́kọ́ gbọ́ lórílẹ̀‐èdè Yorùbá òun náà ni rédíò Ìjìnlẹ̀. Ibẹ̀ láti máa kọ́kọ́ gbọ́ ní kété tíjọba Adélé bá ti wọlé o nígbà tíjọba Yorùbá bá bẹ̀rẹ̀. Ẹ má jà gbàgbé láti máa fowó sí àpò òmìnira. Ní kẹ̀tíkẹ̀tí tówó bá ti pé ìjọba wa bẹ̀rẹ̀ nìyẹn. Ní kété tíjọba wa bá bẹ̀rẹ̀ ebi ọ̀jọ̀jà fowó mẹ́kẹ́ máa dòun ìgbàgbé. Ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, ilé ìwòsàn ọ̀fẹ́, ọ̀nà tó já geere. Omi tó mọ́ gaara la máa mú lórílẹ̀‐èdè Yorùbá. Kò sẹ́ni tó máa fipá mẹ́nikẹ́ni láti ṣohunkóhun mọ́. À ń fìbọn halẹ̀ lójú pópó, àwọn ọlọ́pàá ò ní sí mọ́ o, gbogbo wa la máa gbé nígbé àlàáfíà. Ààbò tó dájú máa wà fún gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ìjọba bá a ti bẹ̀rù la bọ́mọ ní ìjọba Adélé tó ń bọ̀ wá. Lórílẹ̀‐èdè Yorùbá àparò kan ò ní ga jù kan lọ, gbogbo wa pátápátá la máa lówó lọ́wọ́, la máa rí ṣe. Ìhàlẹ̀ ò ní sí fọ́mọ Yorùbá mọ́ rárá torí pé kò ní sẹ́ni tó máa tojú ẹ̀tọ́ wa mọ́lẹ̀. Oníkálukú wa la máa gbé lálàáfíà. Ta ló ní kí n máa fọ́n rere yìí fún gbogbo mùtúmùwà pátápátá? Kìnìún dúdú ni o. Wọ́n ní orúkọ là á pọba aládé Jimmy Boy ni mò ń ké sí, Black Lion tí gbogbo kìnìún kéékèèké tí wọ́n ń wárí fún ni. Mo ní tí n bá ti pariwo Black Lion ẹ máa bá mi fi dá lálẹ́ gàràgà.